Ẹ̀yin èèyàn mi, ẹ kú ọjọ́ mẹ́ta, ṣé dáadáa ni mo bá yín? Ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ojúmọ́, ẹ sì kú ojúmọ́ mọ́. Mo kí gbogbo etí tó fẹ́ máa gbóhùn mi, nǹkan kan ò ní ṣe yín, kò sì ní ṣẹ̀mí yín. Nítorí Yorùbá wí, Yorùbá bọ̀, wọ́n lẹ́mìí agbéraga kì í gùn láyé, orí ìdọ̀bálẹ̀ ni mo wà yìí. Ẹ kú ìrẹ̀lẹ̀ lẹ́ẹ̀kan sí i, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí, orúkọ tèmi bàbá oníwèé ìtàn ọ̀rọ̀ pọ̀. Ẹ má jẹ́ ká fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ pa ejò. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ ìtàn náà gẹ́gẹ́ bí nǹkan tá à ń bá lọ lọ́sẹ̀ tó kọjá. Níyùn bá kọjá lọ ó di àárọ̀ ọjọ́ kejì ni bàbá bá pe ìyàwó ló bá sọ pé báyìí kàsà báyìí kàwòdì. Àwòdì ló débí ló sọ pé kí n fún òun ní ẹyẹ ahó tá a fi ń jẹun o. Ó sọ fóun pé tí òun bá ti lè fún òun ní ẹyẹ ahó, ojú òun yóò sì là. Ẹ wò ẹ̀yin èèyàn mi, ẹ dákun ẹ bá ń wá nǹkan fìdílé, ẹ jẹ́ ń sáré ṣèkéde táwọn olólùfẹ́ mi sanwó fún. Ọmọ ọlọ́jọ́ ìbí Olúwadámiláre Ruth Ṣeunadé, every 7th of February ló rántí ọjọ́ ìbí rẹ. O ò ní rántí ọjọ́ ìbí rẹ kó dínkù, kò ní di ọ̀fọ̀, aráyé ò ní fẹ́ gbà fún ọ lóúnjẹ, o ò ní fàìsàn lùgbà. Gíga wà á máa ga, ọdọọdún là ń rógbó, ọdọọdún là láwùsà, ọdọọdún là ó mọ̀ rí ọ. Olólùfẹ́ rẹ ló rán mi sí ọ, Ọpẹ́yẹmí Abubakar ló ní happy birthday to you, long life and prosperity. Ìgbà ọdún kan ni o. Mati Fashions Home, we sell human hair weave-on, wigs, attachments, Ankara, cordless materials fabric, designer top and jeans. We also sell different range of clothes such as native, English wear and needed suit. Lóní bẹ́ẹ̀ lọ, ẹ lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +2189222140095 tàbí kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀ lórí Instagram wọn Mati Fashions Home. Ẹ ṣé púpọ̀, àtàjèrè lẹ́wọ̀n mọ́ ta. Ẹ̀yin èèyàn mi, ẹ káàbọ̀ padà sórí ètò náà. Ni bàbá bá ní òun á lè ríran, òun á lè tọ́kọ sí lọ́dẹ̀. Èyí ìyàwó bá ní kò gbọ́dọ̀ fún o, nítorí wípé tẹ́ ẹ bá lọ fún ní ẹyẹ yìí tí ojú yín ò bá là, kí ni ẹ fẹ́ ṣe gangan? Ni bàbá wá pe Elédùmarè wípé ǹjẹ́ ẹ̀fẹ̀ kan kúkú kọ orúkọ mi lónìí ló bá di ọ̀rọ̀ alátiṣe tí ń mọ àtiṣe ara rẹ̀. Níbí yìí ni ìtàn bàbá alátiṣe parí sí o. Ẹ sì tún mọ̀ retí èyí tó ń bọ̀. Ẹ wò gbogbo etí tó ń gbọ́ mi, etí yín ò ní di, àlàáfíà ara yín kò ní di fíafíà, ẹnu ọgbẹ́ yín ò sì ní kan. Gbogbo etí tó ń gbọ́ mi, ẹ ní jìjọ ìbànújẹ́ lọ́lé Elédùmarè. Ẹ wò ẹ jẹ́ ń fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Abu Ebè #1 gbogbo ti Dubai títí wọ Tripoli. Àwa ń rọ́wọ́ yín, òkè lọ́wọ́ afúnni ń gbé, òkè lẹ́hùn mọ́ lọ, ẹ ní wálẹ̀ lọ́lé Elédùmarè. Ẹ jẹ́ ń tún dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ wa LX Naija East TV, kò ní bàjẹ́, àṣejèrè la ó mọ̀ ṣe. Gbogbo ẹ̀yin tèmi One Love Group kò ní bàjẹ́, gbẹ́nu sí nóbì àtẹnu, àní farawa sàwátì. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí, orúkọ tèmi bàbá oníwèé ìtàn ọ̀rọ̀ pọ̀. Mo fi àsìkò yìí dágbére, a ó mọ pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.